Sí, ahorita no sí, la que como y ahora como se llama sí, ahora hay que hacer un buen information. Sí, hay y para acostumbrado. Sí, sí, y el porque actor y no que haga y luego recognize, or let me say this, we lost our Adekunle Adetuyibi Olori Atoji of Oyo Atoji II, King of South Carolina in America. Please can we observe 1 minute silence for him? Over the years, like past years, he was always around to celebrate with us, be it Olojo, be it Aje Festival, Oba Adekunle Adetuyibi Olori Atoji of Oyo Atoji II, King of South Carolina in America. This ably represented by Chief Ojefobi Elebuiwo. Please let's observe 1 minute silence for him. You deserve it so much. Please consider to rest in peace. Lábára ẹkú ìdòwò, aláàjì Musa Kàlámù láì, mo rí ẹ̀rí ìbẹ̀rẹ̀ gbàrà ni. Ẹgbẹ́ bá wá tùbá fún ìjòyè ọlọ́run. Ọ̀jẹ̀ ìgbé wọ́n ṣẹlẹ̀ ẹ̀sìn. Oṣù tẹ̀sán tó ń sáré ẹ̀kún mi lọ. Ìgbìmọ̀ àkùdé ní yóò fi ẹ̀sìn. Ilé tí bá ṣe é ní, tí bá kì í tún lè bọ́ ọmọdé bàbá lè sọ pé òbẹ́ ní pèsè lórí àwọn èmi gbọ́dọ̀ lórí kò ní fẹ́ lórí ìṣèlú. Ìgbìmọ̀ àkùdé ní yóò fi ìgbà wọn. Làwọn àṣà yìí làwọn àtúndé.
Ibi tí ibìkan náà ni Davido ti bẹ̀rẹ̀, ibìkan ni Wizkid ti bẹ̀rẹ̀, ẹ jẹ́ bá mi fún látàwọ́ tó rinlẹ̀. Ẹ ṣe Oscar Awards, you know why I love it? To celebrate a special person, a wonderful person, a man that dreams till it becomes reality. Ọkùnrin Rìṣà, àròlé Oòduà, ọ̀lẹ́wà lówó, ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ jalè, lọlẹ̀, sọlẹ̀, balẹ̀, àlàká, ọmọ àbáàrà, jìbìlìjìbìlì bí àtàkù, olórí aládé gbogbo, òkè lẹ́yìn gbogbo Yorùbá, aláyélúwà, Ọọ̀ni, Adéyẹyè, Babátúndé, Àkàndé, Ògúnwùsì, Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì, Ọọ̀ni of Ifẹ̀, ẹgbẹ́ gbogbo kábíyèsí. We are celebrating his 50th birthday. You know that it's you know big people like Ọọ̀ni of Ifẹ̀, it takes like 3 months until I see you. Ẹgbẹ́ kábíyèsí lẹ́ẹ̀kan sí i.
Joining us. I want to take you back to 19 when we were growing up. Soko, I want to say that I was in secondary school. Soko then we were in class together. The new one dey from 3. All I know was in 1 year. She moved from 2, but maybe from 1 level. When I was in Form 3. Soko was in Form. I was even the senior. When I want to go to Tabako, Soko, I want to Tabako. Am I got something like this? I want to wọn kò fetí sílẹ̀ olùkọ́ ní kọ́kọ́wé wọ́n á jẹun. Iṣẹ́ ìṣe ti wọ́n. Eré òun ti wọ́n. Dòdò àti ráìsì. Ọ̀dọ̀dọ̀ jẹun wá lò. Èlé ìtọ́. Ọba Babátúndé ẹni tí mo sí ọ̀tẹ́ta kejì wọ́n ní kí á fún ọ̀gbẹ́ni Òkìkí Price fún láti mọ rírì akitiyan yín nínú iṣẹ́ congratulations. Ẹ̀jẹ̀ ẹ̀ bá pàṣẹ ọ́ dáadáa. Matthew Ayola Fire. Continue to rest in perfect peace. He hails from here in Ife as a record to compound. And so I want to dedicate this award to him, and I pray that may his soul continue to rest in perfect peace. I want to thank all the royal father here. Thank you, BSU. I want to thank all the Oloris too. BSU. My mommy, Toyi Kolade, thank you for being there for me. I love you so. I want my mom to give, but I've dedicated it to my dad, so I want to hand it over to her. Mommy, thank you so much. Thank you, everybody. I love you all. This award is for Baba, not for Adeleke. This is all initial award. We are very, very sorry for what happened today. This
microphone orí kí wọn ó wà tó sára bẹ̀rẹ̀ ọkùnrin kí wọn àjídára olùkọ́ àpapọ̀ ọkùnrin kí wọn. Òkìkí Praise Lord. Lórúkọ ọlọ́run ló mọ̀ àti bàbá wa àròlé Oòduà aláàfin àdúrà ọ̀ọ̀ni bàbá títí ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì wáyé àti alálẹ̀ Oòduà wọn kí á fún ọ̀gbẹ́ni lẹ́sìn ní àmì ẹ̀yẹ yìí tí tó sọ the 5th Oòduà special revolution award ní ìpín 2024. Ẹgbẹ́ náà àti ọkọ̀ lẹ́sìn dáadáa kábíyèsí ọ̀hún. Ẹjọ́ Òkìkí ti wà mí. Alóyindáká kó máa bọ̀ láti àkàwé fún ọ. Bẹ́ẹ̀ Òkìkí. Blessing you all the way from Atlanta, Georgia, just yesterday. Ẹ̀bá àtọ̀kọ́ blessing kí àwọn èèyàn. Do no harm to my prophet. Tí o bá rí olè, kábíyèsí ló lọ́wọ́ pé wà ní ẹlẹ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni mo belong sí. Praise the Lord. Ọmọ àbí ẹgbẹ́ náà bá tóbi. Eriwo ya gbogbo ẹ̀ ló pé síbi. Àyàtọ̀. Èrè ló kẹrin bí àgbàlagbà, àyọ̀pọ̀ nìní lábẹ́ òun. Wọ́n ní má ṣe gan, wọ́n ní tún ní má ṣàfàrà rẹ̀. Iṣẹ́ tó bá ṣe tẹ̀ra ọ̀gbọ́dọ̀ ìlú bá pẹ́. DJ let's go look down to check down. No bless everybody in the eyes. It's out for Dr. Kerry, the elegant, the beautiful Dr. Kerry of Wolsey. You're welcome. God bless you, sir. The names are still coming. EOB Monte.